Hello. Wọ́n ní once upon a time ní ìgbà kan rí a ṣẹ̀ṣẹ̀ gbọ́. Ó ti pẹ́ tipẹ́ àṣẹ àbẹ́tà kan ní ká sọ fún yín pé nǹkan ta tún gbọ́ rè. Wọ́n ní ìgbà kan pé olórí Tóbi, òun àti kábíyèsí, bóyá ìgbà yẹn wọ́n yẹn ṣe sweet sweet ṣá nígbà yẹn. Bẹ̀tí bó jẹ́ ìsìn, ṣé mọ̀ pé kábíyèsí, ọ̀rọ̀ kábíyèsí, ó ṣòro dá sí torí ẹ lè sọ pé báyìí ni kí kábíyèsí dẹ̀ lọ change pé báyìí. Ó ní nǹkan tí kábíyèsí rí lára wọn. Ìfẹ́ yẹn ti pọ̀ jù lára wọn. Most especially àwọn kan ní, ó ní àwọn tí kábíyèsí nífẹ̀ẹ́, right? Ó nífẹ̀ẹ́ wọn gan. Bẹ̀tẹ̀ atrocity wọn yẹn ló jẹ́ kí kábíyèsí máa deviate nínú life wọn. Yes, ìwà wọn ò bá ti kábíyèsí wọn. Òun ló jẹ́ kí kábíyèsí máa treat wọn báyìí anyhow. Because tó bá hu anyhow attitude, kábíyèsí á treat ẹ náà ní anyhow. Òun lọ̀rọ̀ àwọn olórí yẹn. So láì fọ̀rọ̀ gùn, wọ́n ní ṣe ni tó lórí Tóbi lọ bá kábíyèsí. Pé kábíyèsí pé òun fẹ́ lo mọ́tò tán ti fún yín látijọ́, sẹ́nétọ̀ kan fún yín látijọ́ yìí. Tẹ gbé sílẹ̀, wọ́n lò ṣe. Dẹ̀ jọ́ òun fẹ́ ní occasion kan tóun fẹ́ attend lÉkòó. Kábíyèsí, òun àti ìyá òun àti grandmother òun wọ́n fẹ́ lo mọ́tò yẹn. Kábíyèsí jọ pé wọ́n lè release ẹ̀ fún òun àtàwọn ọmọ. Ní kábíyèsí ní kó máa gbé lọ. Kò ṣáà ní gbà. Fún àǹfààní àwọn ará Ilé-Ifẹ̀, fún àǹfààní ààfin náà ni, palace. So kábíyèsí ṣáà ní kó gbé lọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àti ìyá ẹ̀. So bọ́n ṣà fẹ́ jáde, wọ́n láṣẹ olórí rí mọ́tò yẹn pé, ta ló fẹ́ gbé mọ́tò tuntun yìí jáde? Mọ́tò tí anybody ò tíì lò, tọ́n ò tíì gbé jáde. Ṣé kò yẹ kó òun mọ̀ ń pa ẹ̀ ni? Wọ́n ní bó ṣe dá wọn dúró nìyẹn. Pé níbo ná gbé mọ́tò lọ. Wọ́n ní tọ̀hún yẹn wá ní, how dare you? Ìyẹn Tóbi, ṣé mọ̀ pé Tóbi ọmọ rírìn ni. Kò tẹ́ni rí Tóbi, á sọ pé òun ò rí gbàgbà tì. Ìyẹn kẹ̀dẹ̀ rí dẹ̀ ní sínú tẹ́lẹ̀. Ṣé mọ̀ pé pẹ̀lú ìranù tán jọ ń ṣe pẹ̀lú Naomi. Ṣé mọ̀ pé àárín wọn, wọ́n ní nǹkan tó pa wọ́n pọ̀ náà ló máa tú wọn ká. Wọ́n ti mọ̀ pé bọ́n ṣe wà yẹn, kò sáì ṣe trailer yìí máa gba àárín wọn. That is my God. Orí Naomi yìí máa mú gbogbo wọn kọ̀ọ̀kan, àṣírí wọn ti ń tú. Wọ́n ní bí Tóbi ṣe wá tó tọ́ sókè tó fò tí gbà ní pé kí ló ń sọ jáde lẹ́nu? Who are you? Tó máa ní kó má gbé mọ́tò yìí jáde. Ó ní òun fẹ́ pé òun ò tí gbé mọ́tò yìí jáde, wọ́n fẹ́ gbé jáde. Pé ta ló bí ẹ? Níbo lo ti wá? Ìyẹn ní ó ló dá kábíyèsí lórí kó gbé jáde. Ó ní kábíyèsí ò lè ní kó gbé mọ́tò yìí jáde. Òun gangan tóun bá fẹ́ gbé mọ́tò jáde, òun ló máa pàṣẹ fún gbogbo yín. Ìyẹn ní ayé àtijọ́ nìyẹn. Kókó rẹ̀ kúrò níwájú òun ló bá di òun. Ó ní òun yèyé ló wà. Òun first wife. Òun kiní kan. Ìyẹn wá rẹ́rìn-ín pé ta ló fún ẹ first wife? Pé nítorí pé ṣe la kàn fi sẹ́nu tá dákẹ́. Ta ló fún ẹ first wife? Ta ni ẹ́? Ta ni ẹ́? Wọ́n ṣà bẹ̀rẹ̀ sí ní ṣe, wọ́n ṣà mọ ìjà orogún. Wọ́n bẹ̀rẹ̀. Ó wá ní òun kiní. Ó ní reason wo ló ti fẹ́ fi gbé mọ́tò yìí jáde. Ẹ lọ ṣe ní kán gbé mọ́tò fún ẹ. Ó ní ìwọ sọ pé ìwọ yèyé ló wà, àbí ìwọ ni first wife. Reason tóun fẹ́ fi gbé mọ́tò yìí jáde ni pé òun fẹ́ fi kó àwọn ọmọ kábíyèsí jáde. Ṣé káwọn ọmọ kábíyèsí, àwọn ọmọ kábíyèsí fẹ́ lo mọ́tò, ìwọ ní kò sáyé. Ó fẹ́ fi kó àwọn ọmọ kábíyèsí jáde. Olúkálùkù ló ní reason tiẹ̀. Ìyẹn ní òun yèyé ló wà. Ìyẹn lóhun first wife tó yẹ kó kọ́kọ́ gbé mọ́tò jáde. Ẹni kejì ní òun fẹ́ gbé mọ́tò because of òun fẹ́ fi kó àwọn ọmọ kábíyèsí jáde. Wọ́n ní bí wàhálà ṣe bẹ̀rẹ̀. Wọ́n ní ṣe ló dàbí pé níṣe náà ń ṣe drama níjọ́ yẹn. Wọ́n ní gbogbo àwọn gáàdì yẹn, àwọn gáàsì yẹn pé wọ́n kàn ń rẹ́rìn-ín. Wọ́n bá ń rẹ́rìn-ín, wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Pé kí wọ́n wo bọ́n ṣe disgrace ara. Tí Mariam disgrace, pé Mary, to say the fact pé Mariam disgrace ara ẹ̀. Wọ́n ló disgrace ara ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní at the end of the day ṣá, bí Mariam ṣe
Sorry o. Wọ́n ní at the end of the day ṣá pé bí Mariam ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo pé kò ní gbé mọ́tò yìí sẹ́, o ò ní lọ, o ò ní mọ̀, ìkookò bá bàa ṣásùn. Wọ́n ní bí kí ló lóun jẹ́. Sorry, ó ní nǹkan kan tí mò ń wò bí pé bí Mariam ṣe, bí Tọ́pẹ́ ṣe, bí Tóbi ṣe wá ní reason tóun fẹ́ fi gbé mọ́tò jáde, òun fẹ́ fi because of òun fẹ́ fi kó àwọn ọmọ kábíyèsí jáde kó dẹ̀ kúrò níwájú àwọn pé òun ṣe ṣe kinní. Wọ́n láriwo yẹn pọ̀ jù. Òun ṣe reason tiẹ̀ pé òun yèyé ló wà, òun first wife, eléyìí fi tiẹ̀ pé òun ni àwọn ọmọ kábíyèsí lòun fẹ́ gbé jáde. Wọ́n ní bí Mariam bó ṣe tutọ́ sókè tó fi ojú gbà tó bẹ̀rẹ̀ sí ní ìwú tó ń pariwo. Wà lóò ní gbé mọ́tò yìí jáde. Wọ́n ní bí kábíyèsí gan pàápàá tí wọ́n ní fẹ́ jáde níjọ́ yẹn. Pé ṣé o mọ̀ pé weekend ni ó fẹ́ jáde bó ṣe rí kábíyèsí rẹ̀ ní appointment. Bí kábíyèsí ṣe rí wọn tó ń pariwo tó ń ṣe kí kábíyèsí wá park. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n á sọ fún kábíyèsí pé báyìí báyìí báyìí. Kábíyèsí ní ṣebí ó sọ pé òun fẹ́ gbé mọ́tò. Kó gbé mọ́tò lọ now. Ṣebí àwọn ọmọ ló fẹ́ fi kó. Ó fẹ́ fi kó àwọn ọmọ. Ṣé kí ni Mariam mean? Ṣé kó kó àwọn ọmọ lọ máa já mọ́tò wọ̀ ni àbí kó máa ká àwọn ọmọ? Mọ́tò gbogbo ó ṣàrí pé wọ́n pọ̀. Tọ́ẹ̀ lòun ṣe release GP, òun lòun release ẹ̀ fún. Kí ni tiẹ̀ láti sọ pé kó má gbé mọ́tò. Sílẹ̀ kó fi ká àwọn ọmọ lọ now. Wọ́n ní kábíyèsí tún fi epo sínú petrol, ó tún fi petrol sínú iná o. Bí olórí Mariam, wọ́n ní bó ṣe fẹsẹ̀ janlẹ̀. Wọ́n ní ìtìjú gbogbo àwọn gáàsì wọn bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Wọ́n ní kì í máa ṣe yẹ̀yẹ́, kì í ṣe yẹ̀yẹ́ kékeré náà fi ṣe. Wọ́n ní bó ṣe lọ tó lọ bẹ̀rẹ̀ sí ní ìwú nínú ilé ni. Ṣé ẹ mọ̀ pé ẹni bá sọ pé òun mọ̀lẹ̀ dà, tó mọ̀lẹ̀ àbí àná ṣe tó ń yọ̀lẹ̀ dà, wọ́n ní nǹkan burúkú á máa yọ̀ sí. Ẹ wo nǹkan tí Mariam kó rẹ̀ sí lọ́tùn lósì. Òun yìí ṣá náà máa disgrace. Ẹ wo bí ìyẹn ṣe fi tó dàbí pé ó sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó dùn nìyẹn. Òun fẹ́ fi kó àwọn kábíyèsí jáde. Kí ni Mary fẹ́ fi kó jáde? Ó fẹ́ fi kó, òun fẹ́ fi lọ ṣe akọ. Ó fẹ́ fi mọ́tò kábíyèsí lọ yangàn. Ní reason tó fún Tóbi o. Òun ní yèyé ló wà, òun làṣẹ wà lọ́wọ́ ẹ̀. Nǹkan tóun bá sọ lábẹ́ igi, ìyẹn wọ̀ ṣe ẹ̀ délẹ̀ ni pé ìwọ àti aláàrú ẹ̀ àti ìwọ àti àṣẹ pípa ẹ̀. Mo sọ yín di nothing. Òfò ọjọ́ kejì ọjà. Ó tán o. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi diagnose ẹ kẹ́ download. Kẹ́ wo, kẹ́ sọ reason, kẹ́ sọ meaning ni àwọn èsì ọ̀rọ̀ yẹn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi o. Ẹ bá mi subscribe, kẹ́ bá mi share, kẹ́ bá mi like ẹ. Ẹ ṣé àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. Orúkọ Jésù Kristi Olúwa wa. Amen.